Tí bàbá Alado afẹ́fẹ́ ti fẹ́ báyìí wọ́n ti wá rí fún àdìrẹ o. Wọ́n ní ẹyẹlé ní ń bá wọn tàn tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí adìẹ ṣetán láti bá wọn, ó ti ṣetán láti bá wọn. Máà tó ní Arise TV yẹn kọ́lọ̀ ń bá wa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀, kọ́lọ̀ má fi ẹ̀mí ẹ̀ lọ́ta lọ́wọ́. But there must be something hidden nípa ìyàwó Mohbad yẹn. Why tí everybody máa pè é ó ń fún àwọn èèyàn ní gbódídí sán. Èmi ò sọ pé oh my god, why tí wọ́n máa pè é tó máa fún àwọn èèyàn ní gbódídí sán, ó máa kọ́ọ̀tì kọ́ ò ní give responses àwọn èèyàn, kí ló fà á? Bọ̀ bàbá yìí ti wá ṣàlàyé gbogbo bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ pẹ̀lú Oriyomi Hamzat. Ẹ̀yin náà máa play video yẹn wà gbọ́n tó wí. Bọ̀ nǹkan tí ó jẹ́ pọ́ìntì tèmi ni wípé why tí Wùmí ìyàwó Mohbad gangan tí wọ́n lè fún wa ní tí wọ́n lè guide wa, tí Wùmí yẹn kò lè sọ fún wa ní pàtó nǹkan tó ṣẹlẹ̀ ní ìjọ́ tí Mohbad gangan jáde láyé tán announce pé ó kú yẹn. Before the incident ẹjọ́ wà ní after the incident gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad láyé Wùmí nìkan ló lè fún wa ní result nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà ní òde. Bọ̀ kí ló dé tán fún wa ń gbódídí sẹ́? Bàbá yìí, bàbá Arise TV yẹn wọ́n ti wá tan ìmọ́lẹ̀ sí gbogbo ẹ̀ kedere. So nínú fídíò yìí dáhìn náà bá wò ẹ̀yin gangan fúnra ara yín ẹ lè judge yìí pé ẹni tí ó pa Mohbad lélẹ̀ yìí kọ́ ló ń ṣàánú fún wa ní fi kú ṣèfàjẹ́ o. Ẹ máa share fídíò yìí kán lè mọ̀ yìí pé nǹkan tán lóyìn pé bóyá ó fẹ́ die down kò die down mọ́ o. Arise TV ẹyẹ létí kódà adìẹ ti tẹsẹ̀ bọ̀ báyìí, ó ti dọ̀rọ̀ gbogbo ayé o. Ọ̀rọ̀ yẹn ti wá di yánpọnyánrin, ó ti di yán pẹpẹ skátàskátà. Ọlọ́run lálẹ́nu ọpẹ́ lórí ọ̀rọ̀ yìí o. Interest nínú Wùmí, tẹ́ẹ̀ interest nínú Liam, tẹ́ẹ̀ interest nínú ìyá Wùmí, tẹ́ẹ̀ pé bàbá Mohbad tẹ́ẹ̀ interest nínú. Very good. Mo ti pe Wùmí tẹ̀ máa ẹ̀kan la sọ̀rọ̀ kò dẹ̀ gba 30 seconds tẹ́nìkan fi ní kó cut fún un. So ẹni tí ò bá báyàn sọ̀rọ̀ báwo ló fẹ́ mọ nǹkan tán fẹ́ fi lọ ẹ̀? Àwa la pé Wùmí, mo pè é èmi fúnra mi kò rí pé ìtàn wọn secretary ọ ẹnìkan pè èmi fúnra mi mo pè Wùmí tí mo dẹ̀ ẹ̀kan first time ló gbé kọ́ ó dẹ̀ sọ̀rọ̀ 30 seconds mo dẹ̀ gbọ́ tẹ́nìkan ní background sọ pé hang up, ó dẹ̀ hang up. Mo tún gbìyànjú mo pè bí ẹ̀ márùn-ún àti ẹ̀ ti chat, mo lè fi chat yẹn hàn yín bí bàkí tó kúrò bí tí ó ti sọ pé who is this? Mo dẹ̀ sọ pé this is African television that is talking about the DNA. I need to talk to you. Èdè wa respond mo. A ti pè mama Mohbad. A ti bá mama èmi mo ti bá mama Mohbad sọ̀rọ̀. Mama Mohbad ti fún wa assurance to some extent. Now, office mi ti pè mama Mohbad. Wọ́n ti bá office mi sọ̀rọ̀. So, interest wa ni gbogbo alọ́ba kì í ṣe bàbá nìkan. Bẹ̀ bàbá wa jẹ́ ẹni tó jẹ́ pé ó farabalẹ̀, ó gbọ́ títí wa. Ó dẹ̀ fẹ́ bá wa rin ìrìn àjò yìí pé òkè ó yí òun o ẹja máa bá lọ. Àwọn yòókù ò tí fún wa l'audience àdẹ̀lẹ̀ fún wọn bẹ́ẹ̀ bá a lọ́jọ́ wájú ní pé ẹ wo nǹkan tán ti gbé kalẹ̀ lọ́rọ̀ ọmọ wa, ẹ wo nǹkan tán ti gbé kalẹ̀ lọ́rọ̀ ọkọ mi, ẹ wo nǹkan tán ti gbé kalẹ̀ lọ́rọ̀ dádì mi, gbogbo náà máa jàǹfààní ẹ̀. Your struggle, is it for justice for Mohbad or the NGO for Mohbad or the Mohbad royalty or the DNA? Okay, DNA is justice for Mohbad. Okay. Royalty going to Mohbad's family is justice for Mohbad. Torí wọn lè máa kó iṣẹ́ tó ti ṣe wọ́n máa dànù síta fún ẹlòmíì. That's part of justice. Justice for Mohbad is catching the people responsible for his elimination. Tó bá jẹ́yàn ló ṣe, tó bá jẹ́yàn ló ṣe, àti gba lawyer tó wà ní court tó ń lọ court, àti arrange, àti tẹ́bákà ìwé yẹn independent autopsy wà nù arrangement. Ó wà nù arrangement tó yẹ pé kí ni tó bá di pé wọ́n dé lọ́la tán lọ pàjá lọ́bọ̀ fún wa. Bàbá Mohbad ní right, Wùmí ní right, mama Mohbad ní right láti sọ pé result ẹgbẹ́ jáde yìí o kò tẹ́ wa lọ́rùn
a fẹ́ ṣe títí wa ibẹ̀ ni foundation ti come in torí foundation ló máa support lawyer investigators bá ṣe wáyé à ń get leads different information pé àwọn kan gbọ́ báyìí àwọn kan gbọ́ báyìí. So Justice for Mohbad is a project tó jẹ́ pé the entire family is involved and the entire world, not even Nigerians alone, people from Ghana, Sierra Leone, Cameroon ni wọ́n sunkún tó tẹ̀ ń pè mí directly. Tẹ́ bá gbọ́ bí tọ́wọ́n abiyamọ ti ń pè mí tó ń sunkún ẹ máa fi pé bóyá àtọmọ́ Mohbad directly ni. And those people deserve justice torí àfẹ́ kí nǹkan báyìí kó máa ṣẹlẹ̀. ẹ fẹ́ kí nǹkan báyìí kó máa ṣẹlẹ̀. Mr. Alaria. Yes. Wọ́n ló tẹ̀ ń threatening bàbá Mohbad. Mi ò never threatening bàbá Mohbad, mi ò dẹ̀ fẹ́ kàn threatening ẹ̀. Ṣe rí misunderstanding gbogbo ala lọ school but òyìnbó ó máa ń dún létí ẹlòmíì lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀rọ kí èsè dé wa. Ẹgbẹ́ kò ń ṣèdè wa mo dẹ̀ mo ṣe thank God ẹ sọ bẹ́ẹ̀. Ṣe rí òyìnbó ẹnìkan lè sọ pé don't be stupid. Ó ti bú mi èmi ló ń pè stupid. Don't be stupid mi pé máa hùwà stupid. Iye omi ìpẹ́ ni ẹ ti pè ní stupid. Ibi tó òyìnbó ti máa ń tàwọn ẹlòmíì ní ọpọlọ nìyẹn. Ìjọba pé tó wá sọ pé don't be stupid mo ti gbọ́ I won't be stupid. Thank you but ẹlòmíì á dá sí rọ̀ fún yín pé Oriyomi èmi ló ń pè stupid ìjọba pé kí ni wọ́n ti máa bú yín lọ. Ó wà bẹ́ẹ̀ Yorùbá náà ọ̀nà àgbà só ya wèrè ni èmi ló pe ń wèrè ó dẹ̀ béèrè ni pé ìbéèrè ni so ọ̀rọ̀ pé threatening bàbá Mohbad ẹjọ́ nítorí Ọlọ́run èmi àti bàbá yẹn ọ̀rẹ́ ni wá. Ó rẹ́ láti clear rẹ̀ gan o. Àwọn èèyàn nítorí pé ń threatening bàbá Mohbad pé ẹ̀yin lẹ́lé mi kúrò ní kéèsì bàbá Mohbad. Ṣé màá ti sọ̀rọ̀ rí first time tá a máa ríra ni. Ríra rí. Èmi àti yóò sọ̀rọ̀ rí first time tá a máa sọ̀rọ̀ ni. But àwọn ayé ti yí pé Africa television ló jẹ́ pé kẹ́ jáwọ́ nù ẹ̀. Ara nǹkan tá a ṣe wá síbí lónìí nìyẹn. Mi ò bá máa yín sọ̀rọ̀ rí mo kàn máa ń gbọ́ pọ̀ Oriyomi ni bẹ̀tẹ̀ wọn kan ti yí pé African television ló jẹ́ kó Oriyomi gbọ́nú ẹ̀ no ṣe bá bẹ̀yìn bàtà débi báyìí pé ẹ láti padà sí Justice for Mohbad. Bẹ́ẹ̀ sì bẹ̀mí ká tó bẹ kámẹ́rà náà ní ẹbẹ̀mí lójú kámẹ́rà tó bá tó tà ní. Ok mò ń bẹ Oriyomi èmi àtàwọn kù tá a wà ní báyìí Oriyomi ò lè bọ́nú ọ̀rọ̀ Justice for Mohbad àti tọwọ́ àti tẹsẹ̀ àti tọ̀hún gbogbo alámàdìjọ wa. Oriyomi dẹ̀ lé experience irú kéèsì ṣe mo sọ pé African television ò lé experience first one fún wa lélẹ́yìí but tọkàntọkàn tààràtà gbogbo ẹ̀ la máa fi ṣe ká make sure pé a rí ìgbẹ̀yìn ẹ̀ so aláàjì threatening. Mi ò threatening bàbá nǹkan tó àwọn èèyàn ń confuse ni pé bàbá kọ lẹ́tà pé àwọn ò fẹ́ ṣe agreement mọ́ kí bàbá dẹ̀ tó kọ lẹ́tà bàbá ti ṣàwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n ti Yorùbá mo fẹ́ lò bẹ́ẹ̀ bàbá ti breach àwọn àdéhùn tá a ní àwọn nǹkan tá a kọ sínú agreement pé bàbá ẹ má lọ kọrin bàbá ẹ má ti lọ studio bàbá ẹ má ṣe fídíò bàbá ẹ má ti ju fídíò orin síta àwọn nǹkan tí èmi lè sọ pé kò yé bàbá nìyẹn tó dẹ̀ jẹ́ pé bàbá dẹ̀ ti ń ṣe ó dẹ̀ wà nínú ìwé tá a kọ tí bàbá dẹ̀ ti sọ pé àwọn ò ní ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bàbá ti ṣe mo ká bí ẹ̀mẹ́fà so ìgbà tí bàbá kọ lẹ́tà pé ṣe mọ́ mo láti sọ fún bàbá pé ẹ jẹ́ pàkíyèsí sí àwọn nǹkan tẹ́ tí ń ṣe tó yẹ kẹ́ ṣe tí ò bá yé yín ẹ lọ bèrè lọ́wọ́ lọ́ọ̀yà so that ní máa ṣọwọ́n nǹkan yẹn yín ò ń ṣe threatening ìlú tèmi ti wá America UK Canada Belgium Malta tíyàn bá ní don't breach the agreement you are breaching the agreement yín ò ń ṣe threatening kò sí nínú message yẹn pé baba if you do this I will sue you there is no such thing kò sí nǹkan tó jọ pé baba if you continue this I will deal with you kò sí nǹkan tó jọ pé baba I will fight you. Notice ni pé baba you've been doing this please stop doing it if you're not sure talk to your lawyer so that you won't continue to breach and adé láti kọ kíní yẹn sí baba torí pé kíni tó bá dọjọ́ iwájú
tó bá di pé bóyá bàbá lọ ṣe kọ́kọ́ tí ò yẹ kán ṣe nínú agreement yẹn wọ́n á ní ṣe bẹ́ẹ̀ nígbà tí bàbá ṣe notice wo a ti sọ̀rọ̀ a ti ṣe meeting pẹ̀lú bàbá fún 5 hours ọjọ́ tí mo ní mo lọ sílé bàbá yẹn a ti jókòó fún 5 hours láti sọ̀rọ̀ pé bàbá ẹ má ṣerú nǹkan báyìí ẹ má ṣerú nǹkan báyìí so ìgbà tó dẹ̀ máa continue mú láti pè àkíyèsí wọn sí pé bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi fara balẹ̀ kò ń ṣèjà àjàmí àti bàbá òjà kò síjà láàrin wa. ẹ sà ó ti fọdún mélòó tẹ́ ẹ ti wà nílùú tẹ́ ẹ wà tẹ́ ẹ sí Nàìjíríà mo fẹ́ pẹ̀lú máa ń wá ẹ máa padà ní tọdún mélòó. mo kúrò Nàìjíríà 1986. ó ti pẹ́ ní Nàìjíríà ṣe gbọ́ ṣe understand the term yìí wọ́n máa sọ pé you will hear from my lawyer. If you will hear from my lawyer, English speaking mean pé mo máa sọ fún lawyer kó write in an English term. Now maybe Nigerian term ó mì pé ẹni ẹ threatening pé wọ́n máa gbé ẹni ẹ lọ sílé ẹjọ́. àpèlè ẹjọ́ that's it. Very good, but èmi ò wá sọ fún bàbá pé you will hear from my lawyer. But you said you should seek advice from say talk to your lawyer. You can talk to his lawyer. Right, thank you. Ṣé mọ̀ pé lawyer ló ṣe àdéhùn